dédé àsìkò yìí o. Ohun tí mo fẹ́ máa mú wá fún yín lọ́tùn lónìí òun náà ni àwọn olórin Fuji ilẹ̀ wa, ìyẹn àwọn olórin Fuji ilẹ̀ Yorùbá tí wọ́n wà nínú iléeṣẹ́ orin Fuji tó jẹ́ wípé a fẹ́ sọ àkójọpọ̀ ọ̀rọ̀ wọn àti orin tí ó gbé wọn jáde. Ẹni àkọ́kọ́ tí mo fẹ́ máa mẹ́nubà òun náà ni Sefiu Alao. Sefiu Alao tí gbogbo wa mọ̀ gẹ́gẹ́ bí olórin Fuji tó dáńtọ́ ní ìgbà tí ó fi tó ń làmìlaka nígbà náà. Òun náà ni a bí ní ọdún 1967. A mọ̀ sí bí ó ṣe máa ń kọrin pẹ̀lú ohùn kíkì rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó bẹ̀rẹ̀ orin Fuji rẹ̀, ìgbà náà ni ó bẹ̀rẹ̀ ní àwọn ìbẹ̀rẹ̀ ọdún 1990s. Òun ni ó bẹ̀rẹ̀ láti máa kọ orin Fuji. Nígbà tí ó yá, orin kan tí ó gbé jáde tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa nígbà náà, òun náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Ojúmọ́ Ire. A bí ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ó sì ti ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó rẹ̀ tí ó sì ti ní àwọn ọmọ. Àwọn iṣẹ́ mìíràn tí ó tún ṣe yàtọ̀ sí orin Fuji eléyìí tí ó ń ṣe, òun náà ni àwọn iṣẹ́ kátàlẹ̀ kátàlé, kára ilẹ̀ kára ilé, òun náà ni ó ń ṣe tí àwọn olóyìnbó máa ń pè ní real estate. Tá bá wá ṣe àkójọpọ̀ ohun gbogbo tí Sefiu Alao tí ó ní, ó jẹ́ 250 million. Òun ni a lè pè ní àkójọpọ̀ ọ̀rọ̀ Alao Sefiu. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Táyé Currency tí orúkọ rẹ̀ gangan jẹ́ Táyé Àkàndé Adébísí, ṣùgbọ́n orúkọ tí gbogbo àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n mọ̀ sí òun náà ni Táyé Currency. Táyé Currency ó jẹ́ olórin Fuji tí ó dáńtọ́ tí ó sì làmìlaka nínú orin Fuji rẹ̀ yìí. Ó jẹ́ ẹni tí ó máa ń kọ Fuji bí ẹni kọrin ìgbàlódé lásìkò tí a wà yìí. Orin tí ó gbé jáde òun náà ni ó kọ ní ọdún 2008, ìyẹn tí ó pe orúkọ rẹ̀ ní Millennium. Ó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn, ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin náà mọ̀ pé Táyé Currency ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó mọ̀ torí pé ó jẹ́ gbajúgbajà àti gbajúmọ̀ láàrin àwọn olórin Fuji. Ó sì jẹ́ ẹnìkan tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn láàrin àwọn olórin Fuji nítorí pé níṣe ni orin rẹ̀ máa ń kọ́ni lọ́gbọ́n, ó sì tún bá ìgbà mu. Òun náà ni ìdí tí a kò fi lè fọwọ́rọ́ Táyé Currency sẹ́yìn. Tá bá wá ṣe àkójọpọ̀ ohun gbogbo tí Táyé Currency ní, ó jẹ́ 300 million naira. Òun náà ni a lè pè ní àkójọpọ̀ ọ̀rọ̀ Táyé Currency. Òun náà ti ṣe ìgbéyàwó, bẹ́ẹ̀ ni ó sì ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa mẹ́nubà òun náà ni Sir Shina Peter. Tí a bá mọ̀ Sir Shina Peter dáadáa, a ó mọ̀ pé ọ̀kan lára àwọn ògúnná gbòǹgbò nínú àwọn olórin Fuji, òun náà ni Sir Shina Peter náà jẹ́. A bí ní ọdún 1958. Ohun tí àwọn èèyàn sì mọ̀ sí lọ́pọ̀lọpọ̀ òun náà ni orin jùjú. Òun ni àwọn orin tí ó máa ń kọ dáadáa nígbà náà, ìyẹn ni àwọn ìlù tí ó máa ń lò, Afrobeat àti jùjú, òun ni ó sábà máa ń lò dáadáa ní ìgbà náà. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ orin rẹ̀ ní àwọn ìbẹ̀rẹ̀ ọdún 1980s. Ìgbà yẹn ni ó bẹ̀rẹ̀ láti máa kọ orin Fuji yìí. Nígbà tí ó di ọdún 1989, bí ìràwọ̀ rẹ̀ ṣe bú jáde nìyẹn nígbà tí ó kọ orin kan tí ó pe àkọlé rẹ̀ ní Ace. Ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn. Àwọn iṣẹ́ mìíràn tí ó tún ṣe yàtọ̀ sí wípé ó ń kọrin Fuji ni pé ó jẹ́ olóṣèlú, ìyẹn Sir Shina Peter. Shina Peter jẹ́ olóṣèlú, ó sì tún ṣe iṣẹ́ káralẹ̀ kátàlẹ̀, kára ilé kátà ilé, eléyìí tí àwọn olóyìnbó ń pè ní real estate. Òun náà ti ṣe ìgbéyàwó tí ó sì ti ní àwọn ọmọ lọ́pọ̀lọpọ̀ àti tí ó ti wà nínú oríṣiríṣi àwọn ìgbéyàwó sẹ́yìn. Tá bá ṣe àkójọpọ̀ ohun gbogbo tí Shina Peter tí ó ní, òun náà ní 350 million naira. Ẹ rí wípé nǹkan kì í síbẹ̀, nǹkan kì í sí ẹsẹ̀ ràgó. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà ní wákàtí yìí òun náà ni Rẹ̀mí Àlùkò. Rẹ̀mí Àlùkò ni a mọ̀ dáadáa bí ẹni mowó. Ó jẹ́ ọ̀kan lára àwọn gbajúmọ̀ olórin Fuji tó làmìlaka ní Nàìjíríà àti lókè òkun káàkiri gbogbo àgbáyé, tí àwọn ènìyàn sì máa ń fẹ́ láti gbọ́ orin rẹ̀ nítorí pé rí àwọn olórin Fuji yìí amúlùúdùn òun ni wọ́n ní gbogbo ibi tí wọ́n bá ti ń kọ orin báyìí. Ijó àjókàngùn òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń jó níbi
tí wọ́n bá ti lo orin wọn. A bí ní ọdún 1977, ìyẹn Rẹ̀mí Àlùkò, òun ni a bí ní ọdún 1977. Ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn mọ̀ sí jù, ohun tí wọ́n mọ̀ sí jù, òun ni orin Fuji alámúpapọ̀ mọ́ orin hip hop tí ó bá jan gbogbo rẹ̀ papọ̀. Ṣé ẹ mọ̀ pé tá a bá fi àṣà kan kún ọ̀kan yóò tún mú àṣà tuntun mìíràn wá ní nǹkan tí eléyìí tó ń sọ nípa rẹ̀ lélẹ́yìí. Ó mú bí ká fi orin Fuji mọ́ orin hip hop, òun náà ni ó fi mú títí àṣà tiẹ̀ jáde, tí ó sì jẹ́ ọ̀kan tó tayọ láàrin àwọn olórin Fuji nígbà náà. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ orin Fuji rẹ̀ nígbà tí ó wà ní ọmọ ọdún 14. Ó bẹ̀rẹ̀ nígbà tó wà ní ọmọ ọdún 14. Àwọn orin tó wá gbé jáde nígbà náà, òun ni orin tó pe àkọlé rẹ̀ ní Celebration àti Indomie. Òun náà ni àwọn orin tí ó gbé Rẹ̀mí Àlùkò jáde nígbà tí ó tayọ nígbà náà, tí àwọn orin náà sì lọ tí wọ́n lámìlaka. Rẹ̀mí Àlùkò jẹ́ ọmọ bíbí ìlú Èbúté Mẹ́ta ní ìpínlẹ̀ Èkó. Àwọn iṣẹ́ mìíràn tí òun náà ń ṣe ni òun náà ṣiṣẹ́ káralẹ̀ kátalẹ̀, kára ilé káta ilé, eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní real estate, tí òun náà sì ṣe ìgbéyàwó tí ó sì ní àwọn ọmọ. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa dárúkọ, òun náà ni Adéwálé Àyùbá. Adéwálé Àyùbá tí gbogbo wa mọ̀ dáadáa bí ẹni mowó, tí ó jẹ́ ọ̀kan gbòógì àti ọ̀kan pàtàkì láàrin àwọn olórin Fuji ilẹ̀ Yorùbá wa. Bí a ṣe mọ̀, bí tẹ́yìn náà mọ̀ wípé olórin Fuji tó jẹ́ pé ohùn rẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì máa ń fẹ́ gbọ́ láti gbọ́ orin rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń fẹ́ ń tẹ́tí sí orin rẹ̀, nítorí pé àwọn orin tó kọ́ni lọ́gbọ́n, gbogbo àwọn ọ̀rọ̀ inú orin rẹ̀ gan kò sí àṣàdànù nínú àwọn ọ̀rọ̀ inú orin Adéwálé Àyùbá. A bí Adéwálé Àyùbá ní ọjọ́ 6 oṣù kẹjọ ọdún 1966. Àwọn ohun tí àwọn ènìyàn sì mọ̀ sí, òun náà ni orin Fuji tiwantiwa tí tí olóyìnbó lè pè ní traditional Fuji. Òun náà ni a mọ̀ sí dáadáa. Ṣé mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni olúkálukú máa ń ṣe nǹkan títí ẹ̀. Ẹ̀ka ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni oríṣiríṣi iṣẹ́ sì ní, ṣùgbọ́n abala eléyìí tí èrìté tó gbajúmọ̀ gangan, òun náà ni orin Fuji tiwantiwa, léyìí tí àwọn olóyìnbó máa ń pè ní traditional Fuji. Nígbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ orin Fuji yìí, ìyẹn ní àwọn ìbẹ̀rẹ̀ ọdún 1990s, ìgbà náà ni ó bẹ̀rẹ̀. Ìgbà náà ni orin rẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde, nítorí pé láti ọmọ ọdún 17 òun ló ti ń kọ orin Fuji kódà kó tó di ìgbà náà gan, torí orin tó kọ tó gbé sínú tó kọ́kọ́ gbé jáde, òun náà ni orin tó pe àkọlé rẹ̀ ní Ìbẹ̀rẹ̀. Òun ló gbé jáde nígbà tí ó jẹ́ ọmọ ọdún 17. Ẹ rí pé níṣe ni ó tètè farahàn sínú iléeṣẹ́ orin Fuji, ní èyí tí ó mú kí ògo rẹ̀ kó tètè bú jáde níbi iṣẹ́ orin Fuji yìí. Ó jẹ́ ọmọ Ìkẹ́wẹ́ ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn ní ìpínlẹ̀ Ògùn. Àwọn iṣẹ́ mìíràn tóun náà tún ṣe yàtọ̀ sí wípé à ń ṣiṣẹ́ orin Fuji, òun náà ni pé ó ń ṣiṣẹ́ káralé kátàlé, kódà láti Nàìjíríà àti títí dé òkè òkun. Ó sì ti ṣe ìgbéyàwó, ó ti lé ní 20 ọdún báyìí tí òun àti ìyàwó rẹ̀ tí wọ́n sì ti jọ wà, tí wọ́n sì ti ní Ọlọ́run sì jogún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ fún wọn. Tí a bá wá ṣe àkójọpọ̀ ohun gbogbo tí Adéwálé Àyùbá tí ó ní lọ́pọ̀lọpọ̀ nílé lóko, tá a bá kó gbogbo ẹ̀ papọ̀, òun náà ni a rí kà sí 450 million naira. Ìyẹn ni a lè pè ní àkójọpọ̀ ohun gbogbo tí Adéwálé Àyùbá ní. Ó sì tún jẹ́ ẹni tí ó tún ní ilé iṣẹ́ ìṣaralóge, ìyẹn fashion industry, tí ó jẹ́ ọ̀kan lára àwọn ilé iṣẹ́ tó tún mówó wá fún Adéwálé Àyùbá. Ìyẹn lẹ mọ̀ pé ọ̀nà kan ò wọjà. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa mẹ́nubà, òun náà ni Sule Alao Malaika. Sule Alao Malaika ó jẹ́ ọ̀kan gbòógì àti ọ̀kan pàtàkì láàrin àwọn olórin Fuji ilẹ̀ Yorùbá wa níbí. Sule Alao Malaika ni a bí ní ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 1972. Ìyẹn nígbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ orin rẹ̀, ó bẹ̀rẹ̀ ní àti kékeré, láti ìgbà tí ó ti kúrò ní ọmọ kékeré tí àwọn èèyàn tẹ̀lé sọ pé ọmọ yìí ó ti ń dàgbà díẹ̀díẹ̀. Ìyẹn ní àwọn ìbẹ̀rẹ̀ bíi ọdún 13-14 sókè, òun ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin rẹ̀, tí
ó sì ti ń ṣe tó ti gbájúmọ́ láti ilẹ̀. Ó jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn iṣẹ́ mìíràn tó tún ṣe yàtọ̀ sí iṣẹ́ orin òun náà ni wípé ó jẹ́ olókoòwò, ó sì jẹ́ òǹtalẹ̀ òǹralẹ̀ àti òǹralé òǹta ilé. Òun náà ti ṣe ìgbéyàwó tí ó sì ní àwọn ọmọ lọ́pọ̀lọpọ̀. Tá bá wá ṣe àkójọpọ̀ gbogbo ọ̀rọ̀ eléyìí tí Sule Alao Malaika ní, òun ni a ó ṣí sí 500 million naira. 500 million naira òun náà ni àkójọpọ̀ ohun gbogbo tí Sule Alao Malaika ní. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà, mo tún fòfẹ̀rẹ̀ mo bọ́ sórí Abbas Akande Obesere. Gbogbo wa náà ni a mọ̀ Obesere nítorí pé Obesere náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí. Ẹlòmíràn tí ẹ mọ̀ àpèjá orúkọ rẹ̀, ṣùgbọ́n èmi ń fún yín, mò ń gbé yín débẹ̀, mò ń já yín tán lónìí wípé Abbas Akande Obesere òun náà ni ó ń jẹ́. Ó jẹ́ ọ̀kan pàtàkì àti gbajúmọ̀ láàrin àwọn òṣèré olórin Fuji ní ilẹ̀ Yorùbá. Ìyẹn ni a bí ní ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 1965. Ibẹ̀ ni àti ní ìgbà náà ni àbí tí ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ orin rẹ̀ ní àwọn ìbẹ̀rẹ̀ ọdún 1980s. Ìgbà náà ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ orin rẹ̀. Orin àkọ́kọ́ ilé tí ó gbé jáde tó mú kí ìràwọ̀ rẹ̀ kó tàn ká gbogbo ayé tí ó yẹ káwọn èèyàn mọ̀ tó fi di ìlú mọ̀ọ́ká lónìí, òun náà ni ó pe àkọlé rẹ̀ ní Ọmọ Rápálá. Ọmọ Rápálá òun ni ó ṣe nígbà náà. Abbas Akande Obesere jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Òun náà ò tún fi iṣẹ́ orin nìkan ṣe o, òun náà máa ń ta léralé, ó sì máa ń ralẹ̀ ta ilẹ̀. Òun náà ti ṣe ìgbéyàwó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó sì ní àwọn ọmọ lọ́pọ̀lọpọ̀. Kò wá tán síbẹ̀ o, ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Saheed Òṣùpá tí gbogbo wa mọ̀ sí Ọba Fuji. Saheed Òṣùpá ó jẹ́ ọ̀kan gbòógì àti ọ̀kan pàtàkì láàrin àwọn olórin Fuji ilẹ̀ Yorùbá wa níbí. A bí ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 1969. Ohun tí a mọ̀ tí òun máa ń gbájúmọ́ nígbà tó bá ń kọrin, àwọn nǹkan tí ó máa ń gbájúmọ́ òun náà ni nípa àṣà Yorùbá. Tẹ́ ẹ bá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn orin Fuji eléyìí tí Saheed Òṣùpá ti kọ, ẹ ó mọ̀ ní wípé níṣe ni ó ń gbé àṣà Yorùbá lárugẹ. Ibẹ̀ ni ó máa ń tẹnumọ́ jù, ibẹ̀ ni ó sì máa ń gbájúmọ́. A bí Saheed Òṣùpá ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 1969 ìyẹn sí Ajégúnlẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ Èkó. Ibẹ̀ ni a bí sí. Ìgbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ orin Fuji yìí ó tètè bẹ̀rẹ̀ láti ìgbà tí ó wà ní Májèsín ni ó ti bẹ̀rẹ̀ orin Fuji. Orin tí ó wá gbé jáde nígbà kan tí ó kọ́kọ́ kọ orin, ó kọ orin kan ní 1992. Àwọn ènìyàn gbà á lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n nígbà tó di ọdún 1996 ó wá kọ orin kan tí pe orúkọ rẹ̀ ní Òrùka yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá ń gbà bí ẹni gbàgbà ọtí, bẹ́ẹ̀ ni wọ́n ń gbé káàkiri, ló bá ń fò lọ lọ́tún ló ń fò lósì tí orúkọ rẹ̀ náà sì ń fò tẹ̀lé, tí ó ṣe pé bóyá òrùka yẹn nìkan ni ó ń fò káàkiri. Tá bá wá ṣe àkójọpọ̀ ohun gbogbo tí Saheed Òṣùpá tí ó ní, ó jẹ́ 800 million naira. 800 million naira òun ni a lè pe àkójọpọ̀ ohun gbogbo tí Saheed Òṣùpá tí ó ní. Òun náà wá fi iṣẹ́ orin nìkan ṣe o, níṣe ni ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àndásítọ̀ lọ́hùn níbi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tí wọ́n sì máa fún òun náà ní ìpín tiẹ̀. Àwọn ibi tí òun fi owó pamọ́ sí nìyẹn. Òun náà ó ti ṣe ìgbéyàwó lọ́pọ̀lọpọ̀ ìgbà, bẹ́ẹ̀ ni ó sì ti bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sí gbogbo àwọn ibi ìgbéyàwó eléyìí tí ó ṣe náà. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa mẹ́nubà òun náà ni Wasiu Alabi Pasuma eléyìí tí gbogbo wa mọ̀ sí ọ̀gá ńlá tí nínú àwọn olórin Fuji tí gbogbo wa mọ̀ dáadáa, tí a sì mọ̀ dúnjúdúnjú àti tí a mọ̀ bí ẹni mowó. Wasiu Alabi Pasuma ni a bí ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 1967. Ìgbà náà ni a bí Wasiu Alabi Pasuma tí ó sì jẹ́ wípé àwọn ibi tí òun náà tí ó máa ń dojúkọ jù nínú àwọn orin rẹ̀ òun náà ni àwọn Fuji tiwantiwa àti àròpapọ̀ rẹ̀ mọ́ ti hip hop. Òun ni ó jẹ́ kí iṣẹ́ tiẹ̀ náà kó tún dá yàtọ̀ láàrin àwọn olórin Fuji ní ilẹ̀ Nàìjíríà, tó sì jẹ́ wípé òun náà níṣe ni ó máa ń kọ orin rẹ̀ tí ó sì máa ń mọ́gbọ́n lọ́wọ́ gbogbo àwọn ènìyàn
ni wọ́n mọ̀ dáadáa sí orin ọlọ́gbọ́n eléyìí tí ó máa ń kọ. Ó kọ orin kan ní àwọn ọdún 1990s tí ó pe orúkọ rẹ̀ ní ọ̀rọ̀bọ̀kíbọ̀. Ìyẹn ni ó jẹ́ kí ó gbé jáde nígbà náà tí àwọn ènìyàn sì mọ̀ dáadáa bí ẹni mowó, nítorí pé orin náà kò dúró ní Nàìjíríà lásán, oníṣe ló fò káàkiri gbogbo orílẹ̀ ayé tí gbogbo àwọn ènìyàn sì mọ̀ dáadáa. Ó jẹ́ ẹni tí a bí sí ìlú Mushin, ìyẹn ní ìpínlẹ̀ Èkó. Kò tún wá ṣe pé ibi orin nìkan ni ó fi ló fojú sí o, níṣe ni òun náà tún ṣe àwọn okòwò kọ̀ọ̀kan ní abẹ́lẹ̀. Òun náà sì ti ṣe ìgbéyàwó, ó ti ṣe ìgbéyàwó pẹ̀lú àwọn obìnrin tí kìí ṣe ẹyọ kan, tí òun náà sì ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sílẹ̀. Ẹni tí mo wá fẹ́ dárúkọ gbẹ̀yìn, òun náà ni eégún ńlá tí ń kẹ́yìn ìgbàlẹ̀, ìyẹn Alhaji Wasiu Ayinde Marshal, tí gbogbo wa mọ̀ sí K1 the Ultimate. K1 the Ultimate ó jẹ́ ọ̀gá pátápátá nínú àwọn olórin Fuji tí gbogbo wa sì mọ̀ dáadáa, nítorí pé gbajúmọ̀ ni. Ó tún jẹ́ ẹni tí a kò lè fọwọ́rọ́ sẹ́yìn. Ó jẹ́ ọ̀kan gbòógì àti ògúnná gbòǹgbò nínú iléeṣẹ́ orin Fuji ní ilẹ̀ Nàìjíríà pẹ̀lú. Òun ni a bí ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1957, nílé tí ó jẹ́ wípé ó ti ṣe àwọn orin, àwọn àkójọpọ̀ orin eléyìí tí ó lé ní 50 láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ orin rẹ̀ ní ọdún 1970 ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin rẹ̀. Orin àkọ́kọ́ tó gbé jáde ó ní ọdún 1992, òun náà ni ó pe orúkọ rẹ̀ ní Tàlàsò. A bí Alhaji Wasiu Ayinde, ìyẹn K1 the Ultimate, sí ìlú Agarawu ní ìlú Èkó ní ìpínlẹ̀ Èkó. Ibẹ̀ ni wọ́n bí sí, ní eléyìí tó sì jẹ́ wípé òun náà kò tún wá fi iṣẹ́ orin lásán ṣe o. Bó ṣe jẹ́ gbajúmọ̀ tó, ó tún ń ṣe iṣẹ́ òǹralẹ̀ talẹ̀ àti òǹralé ta ilé tí àwọn olóyìnbó mọ̀ sí real estate. Òun náà ti ṣe ìgbéyàwó, bẹ́ẹ̀ ni ó sì ti ní